Lanke and his friends are merrymaking when they run out of their palm wine. His friends threaten to leave, but Lanke pacifies them and sends his palm wine tapster to get more palm wine. They all jubilantly cheer on Alaba as he taps palm wine on the tree when the unexpected happens.
gbẹ̀mí o. Òǹgbẹ mú ni. Ìgbà ẹmu mélòó ni máa mú tó máa tẹ́ mi lára? Kèrí omi mélòó ni máa wọ̀ tó máa tẹ́ mi lọ́rùn? Òǹgbẹ mi kọ́ ló ń gbẹ mí. Òǹgbẹ mú ni o. Ẹmu ògidì kan bí abániwọ́mọ̀ bá àrídá. Ògùrò ògidì tí kì í jẹ́ kẹ́ni mọ̀ sí ara ẹni. Ìyàwó kọ́bọ̀kàbọ̀ tó ń lé onígbọ̀ kẹ́sígbó. Àpò àǹfà àbí tó fún lẹ́nu. Ẹni táwọn àgbá kìkìkì tí wọ́n lè kì tán. Wọ́n ló ń bá ní ilé yọkódó lọ́mọ kiri. Irọ́ ni bóòtọ́ ni ẹnìkan mú. Irọ́ ni bóòtọ́ ni ẹnìkan ò lè sọ, ṣùgbọ́n àwọn àgbà máa ń sọ létí wa pé ìlú kan wà tí àwọn òkú ń gbé. Wọ́n ní ó wà láàrin yẹn gan-an gírígbódò. Wá! Mo ń láti débẹ̀ dandan. Mo ń láti dé ìlú àwọn òkú láti lọ mú àlàbá dẹ́mu mi padà wá sílé.